tá bá ní ká dákẹ́ tara wa máa bá wa dákẹ́ ni. Tá bá ní pé ká máa wo àwọn Kwara níran oyè tó kanra Ìwó á padà wá kanra Ẹdẹ. Ẹ̀yin ìjọba Kwara, ẹ̀yin Alhaji Dandawi, ẹ̀yin Alhaji tẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè wá sórí Facebook wa máa lérí oògùn. Ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ ní Kwara? I really understand. Ìpààyàn ìtàjẹ̀sílẹ̀ ní gbogbo ìgbà. Bàbá dẹ̀ sọ pé ká dákẹ́ ká máa wò wọ́n àìmọye èèyàn tí ń ṣọmọ Kwara tó ń gbé ní Kwara. Àìmọye ọmọ Oǹdó ní Kwara, àìmọye ọmọ Èkìtì, àìmọye ọmọ Ọ̀yọ́, àìmọye ọmọ Ọ̀ṣun. Kí ló ṣẹlẹ̀ náà? Kí là ń fà bẹ́ẹ̀? Kí là ń gbé tàn jù? Ẹ̀yin àfáà Kwara, ẹ̀yin àfáà Ìlọrin, ẹ̀yin imam tó jẹ́ pé ẹ lè dòkè ẹ lè sọ̀kalẹ̀. Kí ló dé tẹ́ ẹ̀ ṣe bá wọn Fúlàní ara yín sọ̀rọ̀ kan yé pààyàn mọ́ ní Kwara? Ṣebí ẹ̀sìn kan lẹjọ́ ń sìn, Allah kan lẹjọ́ ń pè, ìrun kan lẹjọ́ ń kí ẹjọ́ ń kí wákàtí 5 ni. Kí ló dé gbogbo agbára tẹ́ ní tẹ́ fi máa wá sórí Facebook? Gbogbo agbára tẹ́ ní tẹ́ fi máa wá sọ̀rọ̀ sí àwọn ẹ̀sìn ẹlẹ́sìn, tẹ́ fi máa ń bá ẹ̀sìn ẹlẹ́sìn jà. Kí ló dé tẹ́ ẹ̀ ṣe lè lo gbogbo agbára yẹn kẹ́rì mọ̀ wípé kò sí ìtàjẹ̀sílẹ̀ mọ́? Àná wọ́n kọ́kọ́ wá àtàkì àwọn èèyàn kan, wọ́n pa wọ́n. Ìgbà táriwo yẹn tún lọlẹ̀, wọ́n tún padà síbẹ̀. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ṣé bí ilé la ṣe la ojú wa sílẹ̀ tá máa pa gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan? Ẹ má gbàgbé o, Èkìtì Kwara wà tó jẹ́ wípé wọ́n join papọ̀ ni. Wọ́n dẹ̀ ń pa wọ́n lóríṣiríṣi. Ẹ̀yin àfáà wa Ìlọrin, ẹ̀yin àfáà wa tẹ́ sọ wípé Ìlọrin súnmọ́, ó súnmọ́run, ó súnmọ́ dọ́là. Kí lẹ̀ ń wò? Ẹ̀yin ọlọ́pàá Kwara, ṣé àwọn agbésùnmọ̀mí lágbára jù yín ni? Ẹ̀yin OPC tẹ́ wà ní Kwara, ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé ẹ̀ ń ṣọ́ àwọn èèyàn ní Kwara, ẹ̀yin vigilante tó jẹ́ pé ẹ̀ ń ṣọ́ inú oko ní Kwara. Ṣọ́ lágbára jù yín ni? Mi ò máa blame ẹ̀yin ọlọ́pàá Kwara, ìwọ̀nba ni mo blame yín mọ́. Torí mo rí wípé gbogbo oko tó wà nínú Kwara Fúlàní ló pọ̀ ju Yorùbá lọ. Fúlàní pọ̀ ju ọmọ kóòtù òjíire lọ. Àwọn ọba wọn ti jẹ dòdò, ẹnu wọn ò tọrọ mọ́. A gbọ́ wípé púpọ̀ àwọn ọba ló ní màlúù. A gbọ́ wípé púpọ̀ àwọn ọba ni àwọn Fúlàní fún ní màlúù tán bá wọn sin màlúù. Kí ló dé? Kí ló dé? Ṣé bẹ́lẹ̀ la ṣe máa wòra wa ràn? Ṣé bá a ṣe máa wò wọ́n níran tá ń pa gbogbo ìlú? Ẹ má gbàgbé o, gbogbo ìlú kan ti sá lọ pátápátá tí ò kẹyọ̀ kan mọ́. Ṣùgbọ́n ẹ̀yin àfà, orí Facebook lẹ ti máa ń dánu. Orí Facebook lẹ ti máa sọ pé mo lè gòkè mo lè sọ. Àwọn ọmọ ìyá yín, àwọn Fúlàní, torí púpọ̀ àwọn àfà tó jẹ́ wípé wọ́n fẹ́ balẹ̀ kóòtù òjíire jẹ́. Ọ̀pọ̀ ọwọ́ Málì náà ti wá. Tán ti sọra wọn náà dọmọ kóòtù òjíire tá àmọ́ yàtọ̀. Ọ̀pọ̀ ọwọ́ gọ́ ò sí ẹ̀bọ pàtó ibi tí bàbá wọn ti wá wọ ọmọ náà ilé ọ̀pọ̀ gan kan pé nǹkan náà ti wá. Tó ń fẹnu ara wọn sọ. Ẹ wá sórí Facebook. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní táfà kan. Ìmáàmù kan bá tún wá sórí Facebook tó bá wá lérí oògùn kankan. Ògún ló máa pa Ògún. Ṣàngó máa gbèdè ni. Ẹ wá sórí Facebook. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ro ẹjọ́ orí burúkú. Ẹ máa lé ẹnu, ẹ máa fi ọlọ́pàá, ẹ máa fi prison threat èèyàn. Àwọn ọmọ ìyá yín, àwọn Fúlàní, àwọn bẹ̀rẹ̀ sí ní pa oríṣiríṣi èèyàn lọ. Ẹ rí nǹkan kan ṣe sí. Kò sí nǹkan kan tó jáde lẹ́nu yín. Ẹ ń wò wọ́n níran. Ṣùgbọ́n ẹ wá sọ́dọ̀ tiwa, ẹ wá máa pariwo. Ẹ jọ̀ọ́ o, ṣáwọn babaláwo ló tún ní kán lọ máa pa wọn o. Ẹ rí nǹkan kan ṣe sí o. Ẹ rí nǹkan kan ṣe sí. Ìtàjẹ̀sílẹ̀ lójoojúmọ́ nílẹ̀ Kwara. Àwọn kidnappers, wọ́n ń gbé wọn, wọ́n ń gbowó orí wọn. Ìmí gan tó bá délé láyọ̀ ni. Ìmí wọn á tún pa sọ́hun. Kò sí olórí burúkú àfáà kan tó sì jáde. Wá sọ online kó wá pariwo pé ìjọba Kwara kí lẹ̀ ń wò. Kò sí èèyàn kan tó wá síta wá sọ̀rọ̀ wípé ìjọba Kwara ẹ gbà wá sílẹ̀. Ṣùgbọ́n ẹ lè wá máa lé orí burúkú bọ́n ṣe máa ṣoògùn owó, bọ́n ṣe máa pààyàn lápèpa, bọ́n ṣe máa bà tèèyàn jẹ́. Gbogbo àwọn oògùn tẹ́ máa lérí online yẹn ẹ lè fi lọ kojú àwọn ọmọ Fúlàní. Ẹ bá wọn fọwọ́ sí. Kán lè máa gbalẹ̀ kóòtù òjíire lọ. Ayé yín dẹ̀ máa rògbò skẹ́ṣìn ni. Ayé yín ti ta. Ẹ ti ya wèrè, orí yín ti burú. Ẹ wọ́n dẹ̀ ní ká dákẹ́. Tá bá sọ pé wọn kì í ṣara wa.
irọ́ ni ara wa ni wọ́n. Ìlọrin nìkan la lè sọ wípé Fúlàní gbà lọ́wọ́ Àfọ̀njá. Ṣùgbọ́n àwọn ètò kù, Fúlàní ò gbà wọ́n lọ́wọ́ Àfọ̀njá, ṣùgbọ́n wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi brainwash wọn. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi kó ọpọlọ wọn lọ. Wọ́n ti fi ẹ̀sìn, wọ́n ti fi control wọn lọ. Ìgbà táwọn ọmọ ìyá yín agbésùmọ̀mí dé bá yálà ò mà lè gbà yín. Yálà ò mà rí ti yín ro. Yálà mà lóhùn ò gbèdé ti yín. Yálà mà lóhùn mọ̀ bóyá ẹ ń pariwo. Òun la ṣe sọ fún yín ẹ má dúró lásán. Olódùmarè ò kọ ewé kò kọ egbò. Olódùmarè tó dá eku tó dá ẹyẹ kì í ṣe pé fún jíjẹ nìkan kó tún lè wúlò fún gbogbo wa ni. Ṣùgbọ́n wọ́n brainwash yín, wọ́n da ọpọlọ yín, wọ́n kọ ọpọlọ yín, wọ́n la ọpọlọ yín, wọ́n da gàrí sínú ẹ̀. Ẹ mú nǹkan titi yín ẹ pàṣì. Ẹ wá gbé ẹ̀sìn ẹlẹ́sìn sórí. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pa yín lọ bí olórí burúkú. Ìjọba Kwara náà dẹ̀ dákẹ́, gómìnà Kwara. Látọjọ́ tá máa ti ń gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, àwọn máa gbé wá sórí Facebook pé ẹ máa àdírẹ́sì wọn. A máa mọ̀ pàtó nǹkan tẹ́ máa wá ń ṣe. A máa rí kókó. Ojoojúmọ́ ni wọ́n ń pààyàn ní Kwara. Kwara ti wá da ilé ẹ̀jẹ̀, ilé ikú. Èèyàn wá lè sùn kó tún forí rọ, kó fọrùn rọ, àbí báwo náà ṣe ń pè kó sùn kó tún forí rọ pílò mọ́. Ẹ̀rù á wá máa bà ẹ́, wàá jókòó dàgbà tójú á mọ́ pé torí ẹ̀ mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀. Ẹ̀yin àfáà dáńdáwì, ẹ̀yin àfáà onígèlè ńlá, ojú tì yín, ojú gbà mí tì. Bọ̀dá Ràṣídì, Igbó Ìwó, àwọn ọmọ ìyá yín nìyẹn o. Àwọn ọmọ ìyá yín tẹ́ sọ pé àwọn lẹ̀sìn. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn káàkiri. Bọ̀dá Ràṣídì ẹ̀ tí rí ojú ráyè wá sí online wá sọ wípé káwọn ọmọ ìyá yín dákẹ́. Ká má tì yín lójúmọ́. Mufti oníbẹ̀lẹ́nu. Mufti ọlọ́pọlọ lílọ́. Àwọn ọmọ ìyá yín nìyẹn o. Àwọn ọmọ ìyá yín kidnap. Wọ́n ń gba ransom. Ẹ rí nǹkan kan ṣe sí. Ẹ bọ́ síta wá sọ̀rọ̀ wípé ètò gan. Ayé yín dẹ̀ máa bàjẹ́ gbogbo ni. Ayé gbogbo yín dẹ̀ máa bàjẹ́ pọ̀ ni. Ẹ̀yin ọmọ àlè. Ẹ̀yin ọmọ àtòkò wá balẹ̀ jẹ́. Ẹ̀yin ọmọ àtòkò wá balẹ̀ jẹ́. Tẹ́ wá látàwọn oríṣiríṣi èdè tẹ́ wá ń dalẹ̀ kóòtù òjíire rú. Ẹ ní rójú ráyè o. Àfi kẹ́ wá sórí Facebook kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ orí burúkú. Àfi kẹ́ wá sórí Facebook kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní máa dán ẹnu nǹkan tẹ́ lè ṣe lógún ọdún. Àfi kẹ́ wá sórí Facebook kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ òṣì. Ẹ bá wa wá nǹkan ṣe sí o. Ẹ bá wa wá nǹkan ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara. Ó tó gẹ́. Ó ti tó gẹ́, ó tó gẹ́. Ẹ bá wa wá nǹkan ṣe sí. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.